ẹ ò ní kánjú màmá wa, ẹ ò ní kánjú kú, ẹ ò ní sáré kú, ẹ ò ní fojú sunkún ọmọ o, oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu yín o, ẹ ò ní gbókèrè ìbànújẹ́, ẹ ó túbọ̀ pẹ́ fún wa o, báwo láyé ṣe rí gbà pẹ́ fún wa ẹnu yín o, màmá wa, ẹ ò ní kánjú kú, ẹ ò ní sáré kú, ẹ ò ní fojú sunkún ọmọ o, oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu yín o, ẹ ò ní gbókèrè ìbànújẹ́, ẹ ó túbọ̀ pẹ́ fún wa o, báwo láyé ṣe rí gbà tí ò lè tó. Ẹ bá ń ké sálára, ẹ bá ń ké sájèrò, ẹ bá ń ké sọkùnrin, ẹ bá ń ké sóbìnrin, ẹ bá ń ké sọmọdé, ẹ bá ń ké ságbàlagbà pé ètò tá a wí yìí ó ti bẹ̀rẹ̀. Bàbá tí bá yín ọmọ ya láìmọ̀. Ẹ bá ń ké sọmọdé inú ilé yìí, ẹ bá ń ké sí ọkọ inú ilé yìí, ẹ bá ń ké sí ìyàwó inú ilé yìí. Ajá nínú ewu ẹ̀rù kíkú pẹ̀lú ìdàkiri. Àánú mo rí gbà, ogun ti bá wọn kan mi. Àánú làwa náà rí gbà ń bi tá a wà lónìí. Ìmoore Jésù tí bá yín ọmọ ya láìmoore. Ìlàjì àkọ́kọ́ ọdún yìí ò mú lájà. Nínú ewu ẹ̀rù ikú pẹ̀lú ìdàgìrì. Àánú mo rí gbà, ogun ti bá wọn kan. Ẹ bá ń pè wọ́n pé kán wá bù nú omi ìmọ̀ràn. Kán máa bọ̀, kán wá bù nú omi ọgbọ́n. Kán wá kọ́gbọ́n lára ọlọ́gbọ́n. Káwọn náà fi ṣọgbọ́n tiwọn. Wá rí ìmọ̀ràn lára onímọ̀ràn káwọn náà fi kún ìmọ̀ràn eléyìí tí wọ́n ń lò. Àwọn kan ń bẹ lọ́gbà wèrè, èmi ń bẹ lọ́dẹ mi. Àwọn kan ń bẹ lọ́gbà. Ọpẹ́ ni lọ́wọ́ Ọlọ́run ọba pé àwa wà láàyè, a dẹ̀ wà láàyè, a dẹ̀ wà láàyè ara wa. Bẹ lọ́dẹ mi. Torí àwọn kan wà láyé wọn sí láàyè ara wọn o. Bẹ lọ́dẹ mi. Bàbá nínú ewu ẹ̀rù kíkú pẹ̀lú ìdàgbìmọ̀. Àánú mo rí gbà, ogun ti bá wọn kan mi. Bá ní ọ́. Bàbá tí ń bá yín ọmọ ya láìmoore. Jésù o. Jésù tí ń bá yín ọmọ ya láìmoore. Ìlàjì àkọ́kọ́ ọdún yìí ò mú lájà. Kò bá dáa kó o wá gbá ìmọ̀ràn kó o lè mọ̀ pé a kì í gba òní jẹ́ nítorí ọ̀la. Àánú mo rí gbà, ogun ti bá wọn kan mi. Bá ní ọ́. Bàbá tí ń bá yín ọmọ ya láìmoore. Má sá erékéré nítorí àwọn ohun ayé yìí. Ọmọ ya láìmoore. Ìlàjì àkọ́kọ́ lọ́dún yìí ló mú. Má lé nǹkan tí àwọn baba ńlá bàbá rẹ ò lé. Ikú pẹ̀lú ìdàgìrì. Àánú máa rí gbà, ogun ti bá wọn kan mi. Ogun láti G-Wagon tó ń lé yẹn tó ló fẹ́ rà yẹn ń kọ́ achievement ọ̀rẹ́ mi. bá wọn kan lọ. Ogun ti bá wọn kan mi. January làwọn kan. Níbi erékéré táwọn èèyàn ń sá lọ́dún láyé tá a wà yìí, wọ́n ti sọ ẹ̀mí wọn nù láìmọye ìgbà. Ogun ti bá wọn kan mi. Nípa nǹkan ayé tí ó máa báyé lọ, wọ́n ti sọ ẹ̀mí ara wọn nù, wọ́n ti dẹni àná. Àwọn kan ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Èmi ń bẹ lọ́dẹ mi. Àwọn kan ń bẹ ní isolation. Èmi ń bẹ lọ́dẹ mi. Ìwọ mọ̀ pé G-Wagon tó rà yẹn tó bá dọjọ́ ìdájọ́ wàá ṣàkáǹtì ibi tó ti rówó tó fi rà á. Ewu ẹ̀rù kíkú pẹ̀lú ìdàgbìmọ̀. Àánú mo rí gbà, ogun ti bá wọn kan mi. Tí ń bá yín ọ́. Bàbá tí ń bá yín ọmọ ya láìmoore. Jésù o. Jésù tí ń bá yín ọmọ ya láìmoore. Ìwọ tó gba ẹ̀mí lẹ́nu èèyàn ẹgbẹ́ rẹ torí o fẹ́ ga, ó mọ̀ kó léwu ni.
àánú mo rí gbà ogun ti gbá wọn kan rí. ẹni tó bá fi idà pààyàn ọ̀rọ̀ náà mọ tí ó gbẹ̀yìn oró onítọ̀hún. Jésù ti ń bá. àbáwọn àfáàjọ yín ò sọ fún ọ ni. ìlàjì àkọ́kọ́ lọ́dún yìí ò lájà nínú ewu ẹrù. ó yẹ kó o ti máa gbọ́ law of karma tó bá lọ á tún padà. Ogun ti gbá wọn kan. What goes around will surely comes around. Ogun ti gbá wọn kan mi. Ayé ló gbá wọn kan lọ. Ogun ti gbá wọn kan mi. má bá ayé yí má bá ayé sáré fi ayé lẹ̀ jáyé ó máa lọ bó ti ń lọ. Orí gbà. kó o lè dẹni àgbà kí wọn náà lè dàgbà kó o lè ní ọjọ́ ọ̀la tí ó dáa. Àwọn kan bẹ lọ́gbà. tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kó o ba lè lọ́jọ́ alẹ́ o tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kó o má bàa lálẹ̀ lọ́jọ́ alẹ́. Èmi bẹ lọ́dẹ mi. Àwọn kan bẹ ní isolation. Èmi bẹ lọ́dẹ mi. Àwọn kan bẹ ní inú ìdè. Èmi bẹ lọ́dẹ mi. Bàbá ní. tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kó o ṣe pẹ̀lẹ́ kó o má bàa lálẹ̀ lọ́jọ́ alẹ́ kó o bá lè fi ẹ̀yìn tì jẹun tó bá dọ̀jọ́ alẹ́. Bàbá tí ń bá yín ọmọ ìyá láìmo. kó o sì lè fẹ̀dọ̀ lórí òróòró tó bá dọ̀jọ́ alẹ́ o. Ọmọ ìyá láìmo rẹ̀ ìlàjì àkọ́kọ́ ọdún yìí ò mọ́lá. ìwọ tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kó o má bàa fìkà àbámọ̀ bọnu lọ́jọ́ alẹ́. Dàgìrì àánú mo rí gbà ogun ti gbá wọn kan rí. ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yẹn já máa fi léyìí kí yín káàbọ̀ sórí ìkànnì Kọ́láké One Entertainment. Ọmọ ìyá láìmo rẹ̀ ìlàjì àkọ́kọ́ lọ́dún yìí ò mọ́lájà. Nínú ewu ẹrù kíkú pẹ̀lú ìdàgìrì. Àánú mo rí. à ń kí ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé tá a wà lára àwọn tẹ́yìn náà nífẹ̀ẹ́ tẹ́ ẹ fẹ́ràn. Ayé ló gbá wọn kan lọ. Ogun ti gbá wọn kan mi. January làwọn kan bá lọ. Ogun ti gbá wọn kan mi. Àwa ló. ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín báwo láyé ṣe rí ń gbà tiyín. Bá lọ. Ogun ti gbá wọn kan mi. Àtúnlò February àtúnyọrí ẹ̀. Ogun ti gbá wọn kan mi. Máàcì ló gbé àwọn kan mi. Ogun ti gbá wọn kan mi. orí ètò yìí la ti ń kọ́ àwọn ìwé tí ń bọ̀ lẹ́yìn bó ṣe ń lò gbèsè ayé wọn. April May oṣù. ibẹ̀ náà la ti ń fún ọ ní ìmọ̀ kún ìmọ̀ tá a ti ń fún ọ ní ọgbọ́n kan ọgbọ́n o. Lẹ́yìn rẹ̀ o. Ogun látẹnu àwọn àgbàlagbà ọjọ́ nínú. àwọn àgbàlagbà dáadáa Pẹ̀lú ìdá. tán lo àárọ̀ wọn dáadáa tó yẹ pé alẹ́ sì tún yẹ wọ́n. Ti gbá wọn kan mi. Tí bá ní àwọn. Bàbá tí bá ní ọmọ ìyá láìmo rẹ̀. Bẹ́ẹ̀ni. nígbà tẹ́ ẹ̀yin bá rí àgbàlagbà tó jẹ́ pé àgọ̀ ló bá dàgbà tẹ́ ẹ wá ní kó kọ́ yín lọ́gbọ́n ẹ mọ̀ pé àgọ̀ tó bá dàgbà yẹn náà ni ó fi kọ́ yín. Nínú ewu ẹrù. àmọ́ tẹ́ ẹ bá rí àgbàlagbà tó jẹ́ pé ọgbọ́n lòun lò tó fi di àgbàlagbà tẹ́ ẹ bá bárò àgbà báyìí ọgbọ́n náà ni ẹ bá lọ́dọ̀ rẹ̀ tí ó sì fi ọgbọ́n náà kọ́ yín. Àwọn kan bẹ lọ́gbà wèrè. Èmi bẹ lọ́dẹ mi. Àwọn kan bẹ. ẹ jẹ́ ká mú ọgbọ́n àwọn àgbà wọ̀nyí ká máa fi ṣọgbọ́n ká sì máa mú díẹ̀ lára àmọ́ wọn àbí eléyìí tó bá jọmọ́ tí a ká mú ká máa mú lò torí èní kọ́ torí ọ̀la tí yóò fi wúlò fún àwa náà. Nínú ewu ẹrù kíkú pẹ̀lú ìdàgìrì. Àánú mo rí gbà ogun ti gbá wọn kan mi. Tí ń bá yín ọ́. Bàbá tí ń bá yín ọmọ ìyá láìmo. Jésù o. Jésù tí ń bá yín ọmọ. ẹ̀yin tẹ́ ẹ bá ti ń bá wa bọ̀ ẹ ti máa rí màmá lẹ́gbẹ̀ẹ́ mi. Ọdún yìí ló mọ̀. àwọn màmá dáadáa làwọn màmá yìí. Ewu ẹrù kíkú pẹ̀lú ìdàgìrì. tó bá ń sọ̀rọ̀ àwọn àgbà dáadáa ẹ ti máa rí wọn tẹ́ tó bá wà ládùúgbò ẹ̀yin náà. tó bá wà láyìíká yín ẹ ti máa rí wọn. Aláìmo. àwọn àgbà dáadáa kì í kọ́ sórí àmọ́ ẹ rí inú iṣẹ́ àtiwá wọn. Ìmoore ìlàjì àkọ́kọ́ lọ́dún yìí ò lájà nínú ewu ẹrù kíkú. ẹ
ẹjẹ́ fẹlẹ́ ìdúpẹ́ lọ́wọ́ màmá ká dúpẹ́ lọ́wọ́ màmá pé a pè wọ́n lẹ́nu kan wọ́n sì dá wa wọ́n jẹ́ wa níhò. ìlàjì àkọ́kọ́ ọdún yìí ò mú lájà nínú ewu ẹ̀rù ikú pẹ̀lú ìdágìrì àánú mo rí gbà òkun ti bá wọn kan mi. màmá ò wò pé nítorí àwọn rí wa lọ́mọdé kán fojú ṣáṣá wa wọ́n fún wa lápọ̀lé tí a náà. ọwọ́ kan ni màmá náà sign invitation wa pé kò sí wàhálà wọ́n wà bá yín ṣètò ọ̀hún. àwọn kan bẹ lọ́gbà wèrè èmi bẹ lọ́dẹ mi. lágbára ọlọ́run ọba elédùnmarè aṣọ yìí àti aṣọ àpọ́nlé ọlọ́run ò ní gbà lọ́rùn yín màmá. bẹ́ẹ̀ ní inú ìdè. aṣọ àbùkù aṣọ ẹ̀tẹ́ ọlọ́run ò ní wọ̀ fún yín màmá. ẹrù ikú pẹ̀lú ìdàgbé àánú mo rí gbà òkun ti bá wọn kan mi. tí ń bá ní ọ́ bàbá tí ń bá ní ọmọ yàrá yìí. ọlọ́run ọba tó ń ṣe oore ọwọ́ ẹ̀ fún àwọn tó bá wù ú nígbà tó bá wù ú yóò ṣe oore gbàǹkangbè fún yín màmá. ọdún yìí ò mú lájà nínú ewu. ẹ̀yin ò mọ̀ pé àwọn kan wà láyé wọn ò lè dàgbà tó bí àwọn màmá yìí ṣe dàgbà tó yìí. kí ló fà á? ní táwọn tojúbọ̀ ń gba ìwé tiwọn nìyẹn. ó ti kọ àwọn àti Elédùmarè kọjọ máa sọ́nbì tán ti gbé ìyàn tí ò dáa. gbá wọn kan mi ayé ló gbá wọn kan. màmá ẹ ṣeun púpọ̀ tẹ́ ẹ dá wa lóhùn o. January làwọn kan bá lọ. orí àgbà ìyanu Ọlọ́run á fún yín láìpẹ́. February àparí ẹ̀. Ogun ti bá wọn kan mi. February làwọn kan bá lọ. Ogun ti bá wọn kan mi. Àtúnlò February àtúnyọrí ẹ̀. Ogun ti bá wọn kan mi. orí àgbà ìyanu Ọlọ́run á fi fún èmi àtẹ̀yìn olólùfẹ́ wa tẹ̀ ń wò wá káàkiri. Ogun ti bá wọn kan mi. April May ó sojú ẹ̀ mímí. Ogun ti bá wọn kan mi. Júùnù látún rẹ́yìn rẹ̀ o. Ogun ti bá wọn kan mi. Àgbo ọjọ́ nínú ewu ẹ̀rù ikú pẹ̀lú ìdágìrì. Àánú ńlá rí gbà o. Ogun ti bá wọn kan mi. Tí ń bá yín ọ́. Bàbá tí ń bá yín ọmọ yàrá ìmoore. Báyìí a kàn lu agbami ètò. Ọmọ yàrá ìmoore. Ìlàjì àkọ́kọ́ lọ́dún yìí ò mú lájà nínú ewu ẹ̀rù ikú pẹ̀lú ìdágìrì àánú mo rí gbà. màmá lórí ètò yìí àwọn èèyàn tó ti mọ̀ yín afẹ́kàn tún mọ̀ yín jù báyìí lọ àwọn èèyàn tí ò mọ̀ yín afẹ́kàn tún mọ̀ yín kán mọ̀ yín dáadáa. Jésù ti ń bá yín ọmọ yàrá ìmoore ìlàjì àkọ́kọ́. màmá ẹ káàbọ̀ sórí ètò náà. Ẹ bá wa kí àwọn aráalé kẹ̀sì bá wa dárúkọ yín fún wọn ní kíkún. Mo dúpẹ́ lákọ̀ọ́kọ́ fún àǹfààní tẹ́ ẹ fún mi láti wá sí orí ètò yìí omi ọgbọ́n ẹ̀ kò ní dí bàràgbà ọ̀rọ̀. Àmín. Mo kí gbogbo ẹ̀yin aráalé lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń wò mí ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní fọ́. Àmín. A máa ríra wa láyọ̀ àti àlàáfíà. Àmín. Ohun lẹ ti gbọ́ lẹ́nu màmá yẹn. Àwèrè èmi bẹ lọ́dẹ mi àwọn kan bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Màmá ẹ dákọ yín fáwọn tí ò tí ì mọ̀ yín tẹ́lẹ̀. Orúkọ mi ni Olúfẹ́mi aya Apidán nítorí pé olùkọ́ èdè Yorùbá lèmi kí n tó fẹ̀yìntì torí ẹlòmíà sọ pé bóyá arábìnrin tàbí ìyáàfin èmi ò kì í ṣe ìyáàfin. Orúkọ mi òun ni Olúfẹ́mi aya Apidán. Màmá ní orúkọ tiwọn nìyẹn wọ́n kàn yọ ẹ má fi ìyáàfin sí ẹ má fi olórí sí. Màmá ìlú wo láti gbé bí yín àti pé ibo la bí yín sí gangan? A bí mi ní Èbúté Igbó Ọ̀rọ̀. Igbó Ọ̀rọ̀ àbí Igbó Ọ̀rà? Igbó Ọ̀rọ̀ nítòsí ọjà Ọ̀dàn. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ Igbó Ọ̀rọ̀ yàtọ̀ sí Igbó Ọ̀rà o. Èbúté Igbó Ọ̀rọ̀. Irọ̀. Èbúté Igbó Ọ̀rọ̀. Nítòsí ọjà Ọ̀dàn. Ó wà láàrin ọjà Ọ̀dàn sí Ìlarò. Màmá báwo ni ìrìn àjò yín nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní dàgbà? Ohun tó jú rí ẹnu ò lè sọ. Tẹ́ láǹfààní àti kàwé rárá. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo kàwé láti primary títí dé yunifásitì.
dé yunifásitì ti eléyìí tó ń kà sí àbí ti gbà yẹn lọ́hùn-ún. yunifásitì tó ń kà nísìn University of Calabar òun lèmi ti gba ìwé gboyè. University of Calabar lẹ ti gba ìwé gboyè. ẹ̀kọ́ òsìwò lẹ ṣe lọ́hùn-ún nígbà náà lọ́hùn màmá. ẹ̀kọ́ Christian Religious Studies ni mo ṣe ní University of Calabar. Ní NC mo ṣe Yorùbá èdè Yorùbá. bẹ́ẹ̀ ni o. Èdè Yorùbá ni màmá ṣe. ẹ̀yin tẹ́ ẹ ní wọ́n fún mi ní Yorùbá mi ò ṣe Yorùbá àfi kí n ṣe business administration yẹn ẹ ò bá ṣe Yorùbá yìí torí o mọ̀gbà tí yóò wúlò fún ọ. màmá nígbà tí ẹ wá ń kàwé yìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ láti primary school àwọn kí ni tójú rí ńgbà náà lọ́hùn-ún torí kò sí béèyàn ó ṣe rìn tí ò ní fẹsẹ̀ kọ́ gbà wò ẹ má bínú pé mo pòwe o. ẹ̀rí mi pa. àmì màmá. nígbà tí mo bẹ̀rẹ̀ iléèwé nǹkan le gẹ́gẹ́ fún àwọn òbí mi àṣà ń forí wọn nígbà kí n má mú oúnjẹ lọ sí iléèwé kán ní kí n wá láti iléèwé wá jẹun ní aago 11 káwọn tíṣà sọ pé a gbọ́dọ̀ jáde kí n gba ọ̀nà ẹ̀yìn jáde kí n dé kó jẹ́ ẹ̀kọ́ gbígbóná tó ṣe ń sè lórí iná lọ́wọ́ ààbò fún mi màá kò sí ṣúgà kò sákàrà màá fọwọ́ tọ̀ màá lábẹ́ màá tún padà nígbà tí n bá tún padà dé skul tán rí i pé mo jáde wọn á tún nà mí bí ẹran ṣùgbọ́n aṣáà ń forí rọ títí Ọlọ́run fi ràn mí lọ́wọ́ tẹ́ ẹ bá rí aṣọ tí mo ń wọ̀ lọ sí iléèwé ńgbà náà wọ́n lẹ̀ lọ́tún lẹ̀ lósì ni ṣùgbọ́n mo aṣáà ń forí rọ títí Ọlọ́run fi ràn mí lọ́wọ́ tí mo jáde ìwé 6 mo jáde ìwé 6 ní 1961 mi ò lọ sí secondary school until 1967 torí mo tún padà lọ ka primary 6 lẹ́lẹ́ẹ̀kejì ní St. Saviour Primary School Ìjẹ̀bú Ifẹ̀ lẹ́yìn tí ẹ̀gbọ́n mi ṣèyàwó lóníṣòòṣì fẹ́ kàwé. màmá ṣé nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní kàwé yẹn ṣé ní Èbúté náà mo ti bẹ̀rẹ̀ abúlé yẹn náà mo ti bẹ̀rẹ̀. ok tẹ́ ẹ fẹ́ wá lọ sí Ìjẹ̀bú Ifẹ̀. nígbà tí mo jáde primary 6 ní 1961 àṣà àwọn fọwọ́ ṣiṣẹ́ oko pẹ́pẹ́pẹ́. nígbà tí àwọn bàbá yín máa ń dáko ńgbà náà lọ́wọ́. rẹpẹtẹ iṣẹ́ oko là ń ṣe ọwọ́ la fi ń rin gàrí. ẹ̀yin ọmọ ọ̀sìn yẹn ẹ gbọ́ mo ti mú ọ̀rọ̀ bíi 4 lọ́dọ̀ màmá ní ẹ̀kọ́ làwọn máa ń mu tíṣà wọn ò ní jẹ́ ó kò níléèwé táwọn bá tún padà síléèwé lílù ni ẹ̀yin tó máa fún yín gàrí pé kẹ̀tì ẹ̀ sáré mu tẹ́ máa ní no golden kìíní náà lẹ fẹ́ mu òun rèé o màmá mo ń gbọ́dọ̀ yín o. dádì mi ló ń ṣiṣẹ́ oko rẹpẹtẹ gan-an so iṣẹ́ oko yìí náà làwa náà gbọ́njú bá ọwọ́ la fi ń rin gàrí àpò ẹ̀wà ọwọ́ la máa fi rin tá a máa yan àtúnforí ìrù wálé oko wá jìnnà sí gbòòrò orí la máa fi. níbo ni oko yín gbà náà lọ́hùn torí àwọn tó wà nítòsí ọ̀dọ̀ yín lọ́hùn. agbẹ́rẹ́ ni wọ́n ń pe bẹ́ẹ̀ náà ń pe orúkọ Elébùté náà ní Elébùté bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń dáko yẹn. Agbẹ́rẹ́ tàbí Alégẹ̀rẹ̀ àwọn oko tí dáàdi wa ń dá ń gbà yẹn nìyẹn so wọ́n sì fi ẹsẹ̀ wa náà lé ọ̀nà oko yìí gàrí tó wá di kinní nísìn àpò ọwọ́ la máa fi rín ìjọ́ 3 a sì máa yan tá a bá fẹ́ lọ tà á lọ́jà èlò ní pọ́ùn 1.5 3 náírà àpò ńlá rẹpẹtẹ yẹn ni o. ìkílẹ̀ yìí wá ń kánjú fún ìkílẹ̀ yìí ọmọ ọ̀sìn yìí wá ń kánjú fún àpò ẹ̀wà pọ́ùn mélòó. Màmá nígbà tí jẹ́ láǹfààní àti kọ́ṣẹ́ ọwọ́ lẹ́nu ìgbà tẹ́ ń kàwé yẹn. mo ti jáde lẹ́yìn tí mo jáde ìwé 6 tí mi ò rí bì kan lọ mo wá lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kan ní Abẹ́òkúta ní Ìbàrà police barracks ibẹ̀ ni mò ń gbé ńgbà yẹn mo wá ń kọ́ṣẹ́ aránṣọ mo kọ́ fún oṣù mélòó kan tí ẹ̀gbọ́n mi gbà tó ṣèyàwó èmi ni mo ṣe bẹ́sílẹ̀ díẹ̀ kẹ́lẹ́ lọ́bí tí mo ti dàgbà dé. ìgbà tí ẹ̀gbọ́n yín bàbá yín ọmọ kelo lẹ́yìn tó nú ẹbí gangan. ìdígi 4 mo ti wá ohun tó wà pọ̀ o. ìdígi 4. bẹ́ẹ̀ ni. o má bọ́kọ ẹja èrò fẹ́fẹ́ yàwó lé ẹ sùúrù ni gbogbo yín sì ń dàgbà bọ̀ gbogbo wa ń dàgbà bọ̀ inú abọ́kan náà láti ń jẹun nígbà yìí. ìfẹ́ wà ìrẹ́pọ̀ sì wà láàárín àwọn ìyá
bẹ́ẹ̀ ni ńkọ́. ìrẹ́pọ̀ wà láàrin wọn gbogbo wa wọ́n máa bo bẹ̀sà bọ́ fún wa gbogbo ọjọ́ wa máa jẹ lójú kan náà ni. àti bàbá náà. àwa ọmọ àwọn ìyá wa náà máa jẹ tiwọn lọ́tọ̀. ìrẹ́pọ̀ wà láàrin àwọn ọmọ. ìrẹ́pọ̀ wà láàrin wọn. so ìjẹ́ a rí èèyàn kan nú àwọn ẹ̀gbọ́n yín tó tún kàwé ju bẹ́ẹ̀ ní ṣe kàwé lọ. gbogbo wa la kàwé gbogbo wa la dé yunifásitì láwọn ọmọ ìyá tèmi rè gbogbo wa la dé yunifásitì. bàbá ṣó ń gbọ́ o má sọ pé tọmọ mi ọkùnrin bá ti kàwé kò sí ní tó kàn ọmọ mi obìnrin má ṣe bẹ́ẹ̀ o fún gbogbo wọn ní ìwé fún wọn ní ẹ̀kọ́ eléyìí tó yè kúrú tóbi pé tọmọ tí akẹgbẹ́ wọn bá ń ṣe èbó ta káwọn náà lè lanu sọ tiwọn kọ́ ní ó lè rẹ́ ń jẹ ẹ màmá. bàbá ẹjọ́ kí n fi kú o bàbá mi bó ti yẹ pé àwọn náà kàwé ṣùgbọ́n wọn ò fẹ́ rán mi lọ sí ilé ìwé torí pé wọ́n ní mo ti dàgbà. àgbà lè fi kàwé. arúgbó mo fi kàwé arúgbó ara mo fi kàwé. wọ́n ní kémi lọ lọ́kọ torí pé mo ti dàgbà káàbúrò mi kó tẹ̀síwájú tó tẹ̀lé ṣùgbọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n mi torí pé ìwé yẹn ó ń wù mí láti kà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀gbọ́n mi wá sọ pé tí mi ìbá ti ní dójú ti òun nípa àwọn ṣetán láti rán mi. kò ṣe bàbá gan ló ràn yín nìyẹn. bàbá kọ́ o bàbá kọ́. ìwọ tí o bá nípa láti ṣe fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ má tẹ̀tì àti ṣe ó ṣe torí àmì tí ó ṣe o. gbogbo wa ni ẹni tó jẹ́ ẹ̀gbọ́n mi gbogbo wa ló rẹrù yẹn torí gbogbo wa fẹ́ láti kàwé ó sì ràn gbogbo wa. ìyẹn ẹ̀gbọ́n yín yìí. bẹ́ẹ̀ ni. àkọ́dà kan ti wà láyè kan gàgàrà ńgbà náà lọ́hùn. kò ń ṣe pé ó wà láyè gàgàrà wọ́n ń tiraka ṣe ni èmi yìí gan tá bá ti gbọ́ ọlídé gbogbo ọlídé mi oko ni mo ti ń ṣe tí mo fi ń ṣe gààrí iye tí n bá rí wọn á fi fún mi àmọ́ àjọ léwu. òun lẹ̀ ń gbọ́ yìí o àmọ́ eléyìí tí ó ṣe inú ọmọ ẹ̀yin tẹ́ ẹ bímọ tẹ́ ẹ ní ọmọ àkọ́bí bàbá yín ò fẹ́ àfi kẹ́ ẹ lọ pa ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run o ẹ mú eléyìí tí ó ṣe inú àwọn ọmọ torí láàrín àṣẹ ní bí ọmọ yín kan bá ṣàṣemọ́ṣe ẹ fi ilẹ̀ jẹ́ ó bí tẹ́ ẹ bá ti pa ọmọ àkọ́bí yìí ó lè jẹ́ pòun ló fẹ́ gbógo òdílé ga mọ́ ẹ ti pàdánù báwo lógo òdílé ó ṣe wá ga. màmá nígbà tí ẹ wá ń dàgbà bọ̀ báwo ni ìrìn àjò yín nígbà pé a fẹ́ lọ́kọ a fẹ́ dẹni ọkọ. ṣé ọ̀rọ̀ ọkùnrin kò sí nígbésí ayé ní ọkàn mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìwé yìí ló ṣàwọn mi kà torí nígbà tí mo wà ní Abẹ́òkúta tí mo sọ pé mo kọ́ṣẹ́ díẹ̀ yẹn tí n bá rí àwọn ọmọ Anglican Grammar School tó bá ń lọ sí ṣọ́ọ̀ṣì ìgbẹ̀yìn náà máa ń lọ màá wá lọ dúró sí bákónì ilé tá à ń gbé ní police barracks l'Abẹ́òkúta màá máa wo àwọn ọmọ yẹn nínú white màá máa lọ sí ṣọ́ọ̀ṣì ìgbẹ̀yìn màá máa sọ fún Ọlọ́run kà mí náà mọ́ àwọn èèyàn yìí kà mí mọ́ àwọn ọmọ yìí ìwé yìí wù mí kà láì mọ̀ pé Ọlọ́run gbọ́ àdúrà mi tó bẹ́ẹ̀ gbọ́n mi ṣe ràn gbogbo àti mo wà ní school mi ò gbé ọ̀rọ̀ ọkùnrin lọ́kàn rárá. màmá àdójúkọ wà nígbà tẹ́ ẹ̀ ń kàwé náà lọ́wọ́. àdójúkọ wà nígbà tí mò ń kàwé àdójúkọ tó tiẹ̀ lè kàn rán ni. tó jẹ́ wípé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. àdójúkọ tí mo ní pé nígbà tí mo lọ sí school yẹn tí mo fẹ́ wọ secondary school pàṣẹ ìyá mi bọ́sikọ̀rọ̀ aṣọ bọ́sikọ̀rọ̀ kọ́ mú bọ́sikọ̀rọ̀ ni màmá mi fún mi àti pátá bọ́sikọ̀rọ̀ méjì tí mo mú lọ sí school láàárọ̀ kùtù tó rọ́ṣẹ̀ là ń gbé káwọn ẹgbẹ́ mi tó jí mo ti wẹ̀ kí n lè kọ́ má bàa rí kọ́mú tí mo fẹ́ wọ̀ àti pátá mi bí mo ṣe ṣe ni ṣùgbọ́n lóun gbé mi pàdé àwọn aláàánú tájọ ń kàwé wọ́n máa fún mi ní nǹkan kò ń ṣe páwọn òbí mi ò fẹ́ ṣe ṣùgbọ́n omi pọ̀ jọ kàwé. agbára ò sí ẹ sì dà wọ́n láàmú. nígbà tí mo rí lé mo rí ìta kò gbọ́dọ̀ jẹun àwùjọ tí mi ò dà wọ́n láàmú. ẹ̀yin ọmọ sí ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí bí bàbá ò bá là á wà ẹni bá là kò wá ń ṣe ká wà lọ sí wrong side. ẹ fi ara mọ́ àwọn ẹ̀gbọ́n ẹ bá wọn ṣiṣẹ́ ilé yìí tó ń ṣe ẹ fara tì wọ́n ẹ jẹ́ bí olùrànlọ́wọ́ fún wọn eléyìí tó bá fẹ́ ṣe inú wọn á ṣe eléyìí tí ò bá ní ṣe ò ní ṣe kò ń ṣe pé bàbá mi ò ṣe ìyá mi ò ṣe èmi náà fẹ́ lọ yàyàkuyà ó máa ń lẹ́yìn ó máa ń lẹ́yìn màmá mo ń gbọ́rọ̀ yín o. nígbà tí mo jáde tó tó àkókò fún mi láti lọ́kọ Ọlọ́run ló yàn fún mi torí bá a ṣe pàdé ìyanu ni bẹ́ẹ̀ ni
mi ò sì kábàámọ̀ níjọ́ kan rí títí tó fi rè wàlẹ̀ àṣà wípé bóyá mo fẹ́ ẹ lọ́kọ. Ọlọ́run ó sì foríjì bàbá. Àmín. Nígbà náà lọ́hùn-ún àwọn kùdìẹ̀kudiẹ kan á wà bóyá nígbà tẹ́ ẹ fẹ́ ṣègbéyàwó yìí àbí kò sí kankan rárá ni. kùdìẹ̀kudiẹ wà nígbà tí mo fẹ́ ṣèyàwó ṣùgbọ́n mi ò kánjú tú olú ọrán. torí nígbà tó yá ìgbéyàwó tí mo ṣe inú ilé ń bẹ̀ náà láti ṣe nínú pálọ̀ wà báyìí. ìwọ tó ní àfikún lọ gba ọ̀ọ̀lù 75,000 yẹn wọ́n lọ gba ọ̀ọ̀lù 300,000. àwọn tí wọ́n bá láti ibi ìdílé ọkọ bóyá àwọn mẹ́rin dẹ́n bàbá mi ìyá mi àti ìyàwó ìyá mi àwa tá a ṣe náà nìyẹn. wọ́n sì sìn mí láti àwọn ẹbí ọkọ mi ti gbé mọ́tò wá mo gbé pọtí mọ́tò mi mo gbé jù sínú mọ́tò ń bẹ̀. ó dè kù mo ṣe wá sí tàbọ̀tàbọ̀ nìyẹn. sí tàbọ̀tàbọ̀ lẹ lọ́kọ sí. bẹ́ẹ̀ ìgbà tẹ wá wọlé ọkọ náà ìyà tó wà láàrin pé mò ń gbọ́dọ̀ àwọn ẹbí mi àti ìgbà tí mò ń gbé ọkọ. ìyàtọ̀ wà. àwọn kí lẹ rí tó fi yàtọ̀ síra wọn. ìyàtọ̀ tí mo kọ́kọ́ rí ni pé. tí ò sì ṣe yín pé àbí kí n padà sílé wa ní. Ọlọ́run ò jẹ́ ọkọ tí mo fẹ́ a fẹ́ra ní 1973 ìgbà tó di 1974 láìṣẹ̀ láì iṣẹ́ bọ́ lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́ èmi ṣì ń ṣiṣẹ́ olùkọ́ni bá a ṣe ń yí mọ́ títí. so nígbà tí ẹ kàwé tán yẹn ẹ ríṣẹ́ olùkọ́ni. mo rí ìgbà tí mo ti jáde grade 2 even school start ni mo ti ríṣẹ́ olùkọ́ni wọ́n tẹ̀ fi ń bẹ̀ wá ń gbà yẹn ni. tí àyè yẹn ò sí mọ́ lénìí. àyè yẹn ò sí mọ́ o àyè yẹn ò sí mọ́ so ìgbà tó wá lọ fún ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ni ní teacher training lọ́tà ń bí báyìí iṣẹ́ yẹn tó ń tẹ̀síwájú títí mo fi sọ pé mo fẹ̀yìntì ní 2010. nídìí iṣẹ́ olùkọ́ yìí. nídìí iṣẹ́ olùkọ́ yìí ní Gànmọ́dé grammar school. ẹ̀yin ọmọ Gànmọ́dé tíṣà yín ló jókòó yìí o. màmá ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ sí ní bímọ àwọn kí ni ìdojúkọ tó wà níbẹ̀ nígbà yẹn. ìgbà tí mo bímọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi ràn mí lọ́wọ́ ṣùgbọ́n láti tọ́ àwọn ọmọ yẹn ó lè díẹ̀ nítorí àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ràn wá lọ́wọ́ ń bá wọn tọ́ àwọn ọmọ yẹn. níjọ́ kí ọkọ mi kó mú àdá oko tí wọn ràn kó máa lọ ṣáko bóyá rí eku bóyá ó lè débi pé arákùnrin mi lọ ṣẹ́gi ó gbà yán ní bítù ó fi ń ṣẹ́gi táwa ń tà ní Sango Ọ̀tà ní nọ́mbà 40. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ tíṣà náà. èló là ń gbàgbà náà. ẹ sì wò pé èwo ni àti máa ṣẹ́gi tà yìí. a máa ọmọ sẹ́yìn wá lọ jágùrì rẹpẹtẹ àásì rẹpẹtẹ àkókò kò wá tó tà ń bẹ̀. ìwọ tó ní pé ọkọ rẹ ó gbéyàwó ó gbé ẹ níyàwó kò wá rí mú kò rí jáde ó ṣe farabalẹ̀ kó o fẹ̀yìntì kẹ́ ẹ lè jọ gbádùn àwọn ọmọ ńgbà tó bá dọjọ́ alẹ́ màmá mò ń gbọ́rọ̀ yín bọ̀ wò. afárá dá wa méjèèjì afárá. lásìgbà tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn yẹn náà ní oṣẹ́ ò ti sí mọ́. wọ́n bá ti rí kan tó bá ti lè di máníjà ń bẹ̀. bí ọ̀tẹ̀ bí wàhálà ń bẹ̀. láì ṣẹ̀ lára tí wọ́n tiẹ̀ ní pé tí wọ́n ní pé kíní báyìí ló ṣẹlẹ̀ a máa rí ìgbìyànjú kò lórí ẹ̀yìn. ní tó bá ṣẹlẹ̀ gbẹ̀yìn òun ni ní Ọbásanjọ́ òun ni admin manager Ọbásanjọ́. admin manager l'Ọbásanjọ́ yẹn bàbá yìí. bàbá yìí ọ̀rọ̀ pọ̀ láìṣẹ̀ láìrò gbàyẹn èmi tẹ̀sí lọ sí Calabar nígbà tí máa dé ọjàmbá kí ló dé ẹ̀ lọ́bi iṣẹ́ wọn ní wọ́n ṣàfihàn máa gbà fún mi wọ́n wá sọ fún mi pé ọ̀rẹ́ wọn tó dúró tí wọ́n jọ́ tí mo dé wọ́n wá ní kò síṣẹ́ mo ní ṣé ẹ̀ jalè ń bẹ̀ o wọ́n ní Ọlọ́run ò jẹun mo ní Ọlọ́run máa bọ́ wa Ọlọ́run sì bọ́ wa títí tẹ́yìn ò tiẹ̀ mọ̀ ní pé bóyá kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀. ṣe rí pé màmá yìí ojú ọ̀nà tó dúró sí láti kékeré wọn náà náà ṣì ń tọ̀ wọ́n nígbà tí àwọn wà ní kékeré táwọn máa ń rí àwọn ọmọ Anglican tó bá ń lọ sí chọ́ọ̀chì wọ́n náà wọ́n á wá rọra dúró sí kọ́nà kan àwọn á máa fọkàn ṣàdúrà sí Ọlọ́run ìgbà tó tún wá di àgbà náà Ọlọ́run yìí náà ná nígbàgbọ́ nú ẹ̀ pé ó máa pèsè ní táwọn ó jẹ ìwọ wá ní wọn ní ọbẹ lọ́hùn ìwọ wá ní ọwá rojú kóíkóí kò sálábàágbé kò sálábàárù lẹ́yìn Ọlọ́hun ọba Elédùmarè màmá ẹ má bọ̀ nílẹ̀.
mo ń gbọ́rọ̀ yín mo ti ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ń sọ yẹn màmá. Ọlọ́run ò dojú àdúrà tì bẹ́ẹ̀ ni torí nígbà tí gbogbo ẹ̀ wá tù tó wá dìrọ̀rùn fún mi òun ni ìgbà tí mo fi ẹsẹ̀ mi lé ọ̀nà ìgbàlà tí ṣe ti Jésù Kristi. Ó tún dàgbà mọ́ màmá lára. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mo ti wá ń wò bí òkè Ọlọ́run sọ di pẹ̀tẹ́rẹ̀ Ọlọ́run wá ń tu àlà ó fún wa ní oore ọ̀fẹ́ láti tọ́ àwọn ọmọ rẹ̀ ní ìlànà Ọlọ́run. Màmá nígbà tí ẹ ń ṣiṣẹ́ olùkọ́ yẹn kò tiẹ̀ sí gbọ́nmi sí omi òtó láàrin ẹ̀yin àtàwọn ọmọléèwé àbí láàrin ẹ̀yin àtàwọn olùkọ́ ẹgbẹ́ yín. Kò sí àwọn tó bá wà níta táwọn tíṣà dájọ ṣiṣẹ́ tó bá kọjá bí ẹni pé mo ṣì wà lẹ́nu iṣẹ́ mi ò ní kọ́nú kọ́họ pẹ̀lú ìmọ̀ kankan if àwọn tó jẹ́ ọ̀gá mi gan kò sí if àwọn tó jẹ́ ọmọ tí mò ń kọ́ if ọmọ ọkàn mi ìrántí orúkọ ẹ̀rọ ni mo lọ kọ́ wọn níjọ́ yẹn mo ṣe jáde ọmọ yẹn wà ní JS1 ló bá sáré tẹ̀lé mi ó ní mọ́mì mo fẹ́ ká jọ máa ṣọ̀rẹ́ ìyẹn ọmọ iléèwé. mo bá ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ náà. ṣé ọmọ ọkùnrin àbọ̀mọ obìnrin. ọmọbìnrin ni ọlọ́rẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bá ti di break àwa màá dìde fún un lórí chair tí mo fi ń jókòó sí màá ní ó yá jókòó màá sọ̀rọ̀ àjẹkọ̀ tí bá ní màá fún títí tó fi jẹ́ ìfi tó fi kúrò níléèwé. ọ̀rẹ́ mi ni máa ń pè é mathematical ọ̀rẹ́ mi dà ṣó wa class. ṣe rí o ṣe rí ẹ̀jẹ̀ ẹ̀yin tíṣà sìn yìí ẹ̀yin náà ẹ fara lélẹ̀ fáwọn ọmọ yìí ẹ fara àánú eléyìí tí tọ́lọ́mù ó fàánú sí lójú bí màmá ṣe rántí ọmọ yìí náà lè rántí màmá bí tí ọmọ ẹ̀ tó wà lọ́hùn-ún ẹ wá sọ fún mi tó bá yẹ pé vice president Amẹ́ríkà nísìnyí kílẹ̀ ń rò ọ̀rẹ́ mi tọ́jú ọ̀rẹ́ yín o màmá ìgbà táwọn ọmọ yín bẹ̀rẹ̀ sí ní dàgbà jẹ́ láǹfààní àti tẹ̀lé kankan lọ léèwé rí títí náà fi wá institution àbí máa ní ìwò bàbá ẹrù ẹni o lọ. ọkọ mi ló máa ń tẹ̀lé wọn ọkọ mi ló máa ń tẹ̀lé wọn èmi ò kì í lọ. iṣẹ́ ò jẹ́. ó ṣe pé iṣẹ́ ò jẹ́ ó dà pé wọ́n ní ìfẹ́ wọ́n fẹ́ nífẹ̀ẹ́ ọmọ ju èmi pàápàá lọ wọ́n kára má sì kẹ́ ọmọ yẹn. bẹ́ẹ̀ni ó máa ń wà bẹ́ẹ̀ so bàbá ló ń sábà ṣe gbogbo eléyìí òun ló ti gbọ́ yìí o tíyàwó tiẹ̀ bá ń ṣe tó bá ní kíwọ náà lọ ṣe lọ́jọ́ kan má jẹ́ ó di wàhálà o kó o mọ̀ fún un. Màmá nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ ní mẹ̀lọmẹ̀lọ já ti rí nǹkan kan téèyàn kan ṣe fún yín rí bẹ́ẹ̀ pé tẹ́ ẹ bá rántí ó máa ń dùn yín gan-an. torí àpìtàn ní mí gbogbo ọdún ìbá ti ṣe sí nígbà mi lára. bí ọ̀rọ̀ olórí ó nákìtàn lòun gbogbo ohun tẹ́ ẹ bá dà lòun òun ò gbà bẹ́ẹ̀. Ǹjẹ́ tí wàá rí nǹkan tẹ́yìn ṣe fún èèyàn rí tó yẹ pé ó máa ń dùn yín bí ẹ bá ti má ṣe ìṣe yìí. nǹkan tí mo ṣe òun ní 1976 ọkọ mi ó ń bá ọmọ ọ̀tọ̀ àtẹ̀tẹ̀ nígbà yẹn ó ń bá wí ó wà ní ọmọ yẹn mo wá fìdí ní sọ̀rọ̀ mo wá gbá wọn gbá yà. nígbà tí mo gbá wọn pé ká má bá mi sọ nǹkan tó sì mo wá èmi ni mo gbá ń gbá yà kò fún mi lésì o ṣùgbọ́n tí n bá ṣe ìrántí pé mo ṣíwọ́ lu ọkọ̀ ó máa ń jẹ́ nǹkan tó ń dùn mí ṣùgbọ́n nípa orin ọ̀fẹ́ lọ́run nígbà tí wọ́n fẹ́ kú ní September 1 ní September August 31 lórí September ni wọ́n wà lórí bẹ́ẹ̀dì nínú ọba 5 Liberty Avenue níyànà Ìyẹ́sì mo wá lọ bá wọn lórí bẹ́ẹ̀dì mo ní dáàdì gbogbo nǹkan tí mo bá ṣe fún yín tó dùn ẹ dáríjì mi gbogbo ìtẹ̀sí ṣe fíìmù náà tó dùn mí mo dáríjì mi. Ara ti sọ̀rọ̀ fún ẹ̀yin gọ́ngbà náà lọ́hùn. mo ní wọn ti ẹ̀ lè sọ̀rọ̀ mọ́ mo níṣẹ́ ẹ̀gbọ́n wọn wà ní ìlú báyìí ní ìwádìí gbogbo àṣà àtúnṣe rẹ̀ kó tó lọ. Ìwọ ọkọ má sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run kékeré kódà à ń ṣe lọ́wọ́n ọbẹ̀ Elédùmarè ń dárí jẹ̀dá téèyàn bá ti wá sọ́dọ̀ ẹ̀ níwà kó tú bá ìṣẹ̀ kí ló dé àbọ̀làbọ̀rọ̀ tí máa dì í mọ́ra fún àbí máa dì í mọ́kàn fún màmá Ọlọ́run sì foríjì yín délẹ̀ nílẹ̀ nǹkan wo lẹ ti wá ṣe fún èèyàn kan rí tẹ́ pé tẹ́ ẹ bá rántí inú yín á dùn pé tọ́ mo lè ṣeṣe yìí inú mi dùn pé mo ṣe.
Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti ṣe tí mi ò ní máa sì rè bò ṣùgbọ́n ìtẹ̀yàn ṣe fún mi tó dùn mọ́ mi nínú gan òun ni ọmọ kan tí mo kọ́ gẹ́gẹ́ bí olùkọ́ ńgbà náà lọ́hùn. gẹ́gẹ́ bí olùkọ́ ní RCM Roman Catholic Primary School ní Ìjọ̀gọ̀ ni mo ti kọ́ ọmọ yẹn ní 1975 ọmọ yẹn náà ti wá kàwé òun náà ti ń ṣiṣẹ́ olùkọ́ mi ò tiẹ̀ dá mọ̀ mọ̀ ṣùgbọ́n gbà tó wá gbé mi lọ sí ilé ìwé tó gbé òun lọ tó rí mi báyìí ló bá so mọ́ mi ó wá dàgbà tó ti dárúkọ ẹ̀ṣà mo wá rántí nǹkan tó ṣe fún mi tó sì ń jẹ́ ìyàlẹ́nu fún mi ìgbà tí ọmọ mi fẹ́ lọ sí yunifásitì tá a ṣì ń wá admission èmi àtọmọ ìyá jọ ń jókòó sí the same staff room ní Ansarudeen bẹ́ẹ̀ ni ní Ansarudeen grammar school ní Ọ̀tà AUD grammar school Ansarudeen lọ́tà a jọ ń jókòó sí senior staff room ni ọmọ yẹn ṣáà ti ń pààrà UNAB náà ń pè nígbà yẹn wọ́n pè ní FUNAB nísìnyí ọmọ yẹn ti ń pààrà ó ṣáà ti ń lójú gbé ó kàn jíjọ́ kan tó bá ní mọ́mì kí ni ọmọ yìí wá ní àwọn wà admission ni ló bá ní ọmọ yín wà admission lẹ̀ sì sọ fún àwọn tó wà ń bẹ ọ̀rẹ́ ọkọ òun ni. Obìnrin náà lọmọ náà yẹn olùkọ́ tẹ̀ ń wí yìí. Ó ti ẹ̀ṣẹ̀ ó wá sọ́dọ̀ mi ní bí ìjẹta. Wípé ọ̀rẹ́ ọkọ òun làwọn tó wà ń bẹ ẹ lọ kó pàtíkúlàsì wà níwájú Olúwa àti ènìyàn admission letter ọmọ yẹn wọ́n mú wá bá mi ní staff room. ṣe rí o gbà míì a ní fojú síbi kan kó rè wà ń bẹ àmọ́ bá a bá ilé lahùn tọ̀ ọ̀nà ó sì ṣí ẹ̀kọ́gbọ́n lára màmá o ẹ̀kọ́gbọ́n lára màmá o. àwọn tá a jọ ń ṣiṣẹ́ àtàwọn ọmọ tí mò ń kọ́ mi ò fojú rénà ẹnikẹ́ni torí pé ẹ mọ ibi tó ti máa wúlò fún yín lọ́la. bẹ́ẹ̀ni. ọmọdé ló sì ṣòro ṣẹ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ wọ́n ní gbàgbé. tó bá jẹ́ pẹ́ṣẹ̀ kan ni màmá ṣe fún ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó máa wo màmá ràn ní tá a fọwọ́ lẹ́rán báyìí tó bá rí bàbá kan kò ní so mọ́ màmá ìwọ tí student ẹ wá ṣẹ̀ ẹ́ bóyá ó ní exam kò ní CA wá wò pé ó ti bẹ̀ punish ẹ̀ ṣó mọ̀ pé kò ní gbàgbé ẹ̀ tó fún carry over ẹnu ẹ̀ lẹ́wà yẹn ẹ tó rọ ara yín pa kẹ́ ẹ tún yan dáadáa ní ṣíṣe ẹ torí èyí kọ́ o torí ọ̀la tí àmọ́ tí ó ṣẹlẹ̀ òní àmọ́ ẹ máa bọ̀rọ̀ bọ̀. àìmọye àwọn tó yẹ pé ní street wa mi ò kọ́ bá ń kọjá mi mọ̀ ṣùgbọ́n mi wọn ló mọ̀ mi ní ìjọ sátọ̀dé mo ṣe bákan ọmọ máa gbá tó sanwó mọ́tò látọ̀dún wọn ṣùgbọ́n àwọn ọmọ yìí tó bá ojú pé kí ló má bá wọn wí o tó bá ṣe nǹkan tí ò dá ẹ jẹ́ ẹ bá wọn wí kó mọ èrèdí tẹ́ ẹ fi bá wọn wí ẹ má kànra mọ́ wọn ẹ ká mú àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí ọmọ tiwọn. ọmọ wa. bẹ́ẹ̀ni torí pé bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ tá a bá mọ̀ pé bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ni á yan dáadáa láàyò láti máa ṣe ẹ̀yin tíṣà tèmi ǹjẹ́ yìí ni lọ́kàn abẹ́ gbàgbọ́ pé ọmọ tẹ̀ ń kọ́ tó wà ní JS1 yẹn padà ó lè padà wá bá yín ní same staff room torí ẹ̀ ló ṣe yẹ ká máa ṣe dáadáa màmá ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé wo mi mọ̀ bí àmọ̀ sí bí tẹ́lẹ̀ ló ṣẹlẹ̀ sí yín rí tínú yín máa ń dùn gidi àtọ̀ sáwọn ilé ìjẹ́ ti sọ yẹn. Bẹ́ẹ̀ ni màmá ò fẹ́ mú ẹnu lọ bẹ̀ yẹn torí ìṣẹ̀lẹ̀ ńlá gan ni tí èèyàn bá ti ní káfò ẹja fò torí Ọlọ́run màmá èwo ló bá ṣẹlẹ̀ sí yín dáadáa tó pé tí ẹ bá rántí inú yín á sì dùn inú yín á máa dùn gidi. tó ṣẹlẹ̀ sí mi dáadáa rí láyé mi òun níjọ́ tí mo sọ pé mo fàyè mi fún Jésù. tẹ́ gba Ọlọ́run ní Olúwa olùgbàlà. bẹ́ẹ̀ ni torí pé ìgbésí ayé tí mo lè jà mo lè lòdì. nígbà náà lọ́hùn kẹ́ ẹ tó gba Ọlọ́run. mo lè kọrin òwe. kẹ́ ẹ tó gba Jésù. kí n tó gbà ṣùgbọ́n nígbà tíjọ́ Sunday tí mo wá lọ sí church tí mo gbọ́ ìwàásù yẹn torí pé èmi àti arákùnrin mi à ń jà níjọ́ yẹn gangan nítorí ìkéde nítorí ọ̀rọ̀ òun mi ì mọ̀ wípé ẹ ṣáà ṣiṣẹ́ ẹ mọ owó wálé ni àjẹ́ gbogbo owó kò ti fi san gbèsè àṣà gbàtà wa parí church níjọ́ yẹn wọ́n sáwà pé wà lọ́wọ́ bá wa sọ̀rọ̀ ìwàásù tó wá fún mi níjọ́ yẹn mi
ìwà mọ̀ ní pé ó ń fara pamọ́ fún mi pé slip tó mú wálé bóyá bíi 500 naira wọn ìlú wa lóṣù wàá lè la òun fún mi ṣùgbọ́n nígbà tí mo gbọ́ ìwàásù rẹ̀ inú mi dùn mo wá jọ̀wọ́ gbogbo ẹ̀ sílẹ̀ fún Jésù pé gbogbo ìwà burúkú gbogbo ẹ̀ tí mo ti ṣe sẹ́yìn Ọlọ́run kó dáríjì mi mo wá ń gbé nínú ìmọ́lẹ̀ tí n bá ti rántí ọjọ́ yẹn báyìí inú mi máa ń dùn inú mi máa ń kú. eléyìí lọ sọ́dọ̀ àwọn àlùfáà àjọ àwọn pásítọ̀ àwọn àfáà àwọn wòlíì sọ́dọ̀ ń yàn pé kó jẹ́ adarí ìjọ kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ eléyìí tí ò ní mú ìgbé ayé àwọn tí ń tẹ̀lé yín yàtọ̀ kó yàtọ̀ sí eléyìí tó ń lò tẹ́lẹ̀ ẹ túbọ̀ ẹ máa ṣe ìwàásù yìn rere ẹ máa ṣe ìwàásù tí ó máa lapa lára wọn kò ń ṣe gbogbo ẹ̀ náà ní ìwàásù owó mo wá ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ wà ní déédéé eléyìí tí ó máa ṣe atọ́nà ìrìn àjò ayé wọn bẹ́ẹ̀ ni àmọ́ kí ni ẹ lè sọ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tó fẹ́ gòkè àgbà táwọn náà fẹ́ dàgbà bí ẹ ṣe dàgbà tó yìí. ẹ ṣe Yorùbá bọ̀ wọ́n ní àìbọ̀wọ̀ fágbà ló lè jẹ́ káyé wọn kú kí wọ́n lọ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ gbogbo gíga yẹn lálá tó lòkè mọ́ ló ń bọ̀. wọ́n ní ìdẹ̀ ló ń bọ̀. wọ́n máa rántí wípé nígbà tá à ń bọ̀ kí la mú wa o òfò ni àwa lórí ìhòòhò nígbà tá a bá máa lọ ìhòòhò náà ni gbogbo làlà kókó fẹ̀fẹ̀ yíyá dókun kí wọ́n jọ ọkàn gíga yẹn kó lọ rẹ̀ lẹ̀ wọ́n mọ bá a ṣe ń bọ̀wọ̀ fágbà kó mọ bá a ṣe ń sọ̀rọ̀ kó ní ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo tó bá ní ìtẹ́lọ́rùn tí ìtẹ́lọ́rùn bá wà láyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ kó lọ bu omi sùúrù kó lọ bu wọn ibi tọ́lọ́run máa mú ẹnì kọ̀ọ̀kan dé Ọlọ́run á mú débẹ̀ kò nídìí à ń kánjú. ẹni tá a ti kọ pé yóò lówó yóò ní. a ní ó ṣètùtù ọ̀dà nígbà bá gbogbo tó bá rí ìpọ́njú tí pọ́njú yẹn sì pọ̀ nǹkan. ìpọ́njú tó fẹ́ rí ìpọ́njú ju ìpọ́njú tí èmi yìí tí mo jókòó yìí tí mo tàbí tí ọkọ mi ní rí ẹ wo kò ṣeé sọ ní náà bá rí ìkọdù mo lè sọ díẹ̀ fún ẹ tó bá ní nǹkan tó là kọjá. àmọ́ kàn fẹnu àmọ́ ṣe ní déédéé síbí ni o. bẹ́ẹ̀ni tí òkú má ṣe kánjú rárá wọ́n mọ̀ pé ìjọ kan àkókò akọ lẹ́yìn ọmọkùnrin akọ lẹ́yìn ọmọ níbo ni mo fẹ́ yọjú sí. orúkọ mo fẹ́ jẹ́ lẹ́yìn ìgbà náà. ẹ ṣe o torí pé lẹ́yìn tá a bá ti fa ayé yìí sílẹ̀ lẹ́yìn tá a bá ti kú báyìí kí ló kàn ìdájọ́ rẹ̀ kí ló dé. ibi tọ́lọ́run ti pèsè sílẹ̀ fún wa ibi tá a ti wá ibi ayọ̀ ni tá a bá wá ṣe iṣẹ́ la máa lè débẹ̀ o. wọ́n tó ń pè ẹ́ sójú ọ̀nà tọlọ́run tó ń sapá kọ́ńdú àwọn oníjọba dídán náà lọ́hùn ó rí àwọn tó ń pè ẹ́ wọ́n náà ó máa pè wọ́n wá ní àwọn ò lè dá ọ lóhùn ṣé báwọn ti pè ẹ́ nígbà náà lọ́hùn tó jẹ́ àwọn tọ̀ màmá ẹ̀yin jẹ́ ẹsẹ̀ ní ìgbàgbọ́ nù tewétegbò bóyá ó ń ṣiṣẹ́ fún lílo ọmọ èèyàn àbí ẹ̀ nígbàgbọ́ kankan nù ẹ̀. ìgbàgbọ́ tí mo ní nínú ẹ̀ pé bóyá èèyàn ní màlẹ́ríà àbí kinní kan kéèyàn sì kéèyàn mu ìgbàgbọ́ tí mo ní nínú ẹ̀. ìwọ tí wọ́n ní tó ń ṣe ẹ̀yà àfi kó lọ jẹ́wé dóńgó kinní kan kó já ewé tí tó ní rárá àfi paracetamol nítọ̀ àgbàlagbà ló ń sọ̀rọ̀ fún ẹ yóò kó tún èrò ara rẹ pa màmá ẹ sọ fáwọn àwọn ìwé tán nígbàgbọ́ nínú orú kínní yẹn sọ fún wọn. ẹ̀yin ìwé tẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ṣẹ̀ mọ̀ pé ìgbàgbọ́ oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwọn ewé wọ̀nyí tọ́pẹ́ fún lílo wà fúnra ẹ̀ ló lọ já tó o ṣe kò jẹ́ pé bóyá ẹ̀pọ̀ fà bí nǹkan kan sí ó sì dára ju paracetamol táwọn gómìn lọ àwọn ewé wọ̀nyí náà làwọn òyìnbó lọ ṣe di àwọn paracetamol táwọn gómìn yìí àní ìdàkejì ẹ̀ wà tíyàn bá ń lọ kó paracetamol kó oògùn rìn ó léwu. màmá sọ pé ó léwu lóòótọ́ torí fúnra ẹ̀ ló já fúnra ẹ̀ ló gbé sórí iná fúnra ẹ̀ ló ṣe é ó dájú pé yóò ṣiṣẹ́ fún ọ tó bá nígbàgbọ́ nínú ẹ̀. màmá nígbà tí gbogbo ẹ̀ ń lọ bó ṣe ń lọ yìí kí ni ẹ lè rí sọ sí nǹkan tó ń ṣẹlẹ̀ láyé yìí bó ṣe rí nígbà tí tọ̀dọ̀ yín àti sí eléyìí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. ìgbà tí wà o àlàáfíà wà àgbọ̀dẹ́ bá rí oko tí mo sọ pé à ń lọ yẹn ó jìnnà tó yẹ pé
ẹ lè rìn láti bí ìbàdí Ọbásanjọ́ kẹ́ ẹ má pàdé ẹnìkan tẹ́ máa fi dé òkun yín kò sí bẹ̀rù ayọ̀ wà ìfẹ́ wà bẹ́ẹ̀ ni torí àwọn àbúrò dádì Muslim ni wọn nígbà yẹn àwa máa lọ ilé wọn a máa lọ jẹ sàárì wọn bá dá sí kò sí wọn a máa lọ dádì lọ ní bá wa wí àwọn àti wọn sọ fún wa pé agbàwẹ̀ má kà sáwọn ẹrú ìdè mọ́mù ni àwa máa lọ mọ́sálásí a máa lọ. Bàbá yín ṣé Muslim làwọn náà àbí Christian? Christian ni wọn ṣùgbọ́n wọ́n fi ilẹ̀ tẹ́ ṣe lè tó mú yìí. a lè tú ẹbí kan ká má lè méjèèjì. bẹ́ẹ̀ni. tó bí dáàdi wa kò sí wàhálà kò sí dàrú kò sí àlàáfíà wà ìfẹ́ sì wà ṣùgbọ́n ní ìsìn ayé ti bàjẹ́ olórí ti ń lọ́jà oko. Olórí ti ń lọ́jà oko. Olórí ti ń lọ́jà oko ayé ti bàjẹ́. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ìfẹ́ owó tó jẹ́ gbòǹgbò ohun búburú gbogbo ó làwọn èèyàn wá ń lé ló wá di bóun bá gbò lẹ́sẹ̀ ní ìsìn ẹni tó jẹ́ ìyàwó ẹ ò lè gbọ́kànlé títí ẹni tó jẹ́ ọkọ ẹ ò lè even ẹni tó jẹ́ ọmọ àrò oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ báyìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣí rédíò tàbí ẹ ṣí ẹ̀rọ amóhùnmáwòrán ìṣẹ̀lẹ̀ tí wọ́n máa gbọ́ ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń bani lọ́kàn jẹ́ ṣùgbọ́n kò ṣòro fọ́lọ́run á pàṣẹ àlàáfíà níjọ́ kan. Màmá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé ní ọjọ́ kan á pàṣẹ àlàáfíà. Àwọn ọmọ tó ń sáré kiri yìí nítorí àwọn fẹ́ lówó àwọn fẹ́ lọ́rọ̀. Wọn ò ní sinwó pẹ̀lú owó wọn ò lè sinwó pẹ̀lú mọ́tò aṣọ tó kátẹ̀ pé wọ́n lówó ìbí gbẹgbẹ̀lẹ̀kẹ̀ wọ́n ra mọ́tò wọ́n kọ́lé wọ́n fóbìnrin àbí kí ló tún kù ẹ̀wọ̀n ṣe olówó iyebíye nígbà tó pè bá tó wá sọ pé ọ̀yá máa bọ̀ ó parí ẹ̀wọ̀n bó wà báyìí. Ó yẹ máa dálẹ̀ ní. Ó dálẹ̀ ní. Màmá látàárọ̀ à ń sọ̀rọ̀ bàbá yín àti ẹ̀sọ́ tìyá yín rárá. Báwo ni ìrìn àjò ẹ̀yin àti màmá? Ìrìn àjò èmi àti ìyá mi jẹ́ tápẹ́ èèyàn bá tún wáyé kan ní kó tún lọ sọ́dọ̀ ẹni ẹ̀ máa ń lọ sí ọ̀dọ̀ ìyá yìí. Torí ìyá mi jẹ́ ìyá tó káràmásìkì ọmọ gan. Gbogbo wa ló káràmásìkì ẹ̀wọ̀n. Ìyá mi sì bá mi dé nọ́mbà 5 ní ìlú. Ìgbà tó ń fẹ́ kú gan náà ẹ̀ṣẹ̀ kúrò ní bíbá. Nígbà tí nǹkan rọ̀ wá lọ́rùn tá gbọ́dọ̀ sọ pé ó le fún gbogbo wa. Tá bá ti ronú pé kí la fẹ́ jẹ báyìí? Báwo la ṣe fẹ́ jẹun? Ẹ kàn gbọ́ mọ́mí àgbà ti dé o. Ní àkókò tẹ bá rò pé kí la fẹ́ jẹ. Bẹ́ẹ̀ni ìyá mi á di oríṣiríṣi oúnjẹ á dì wá fún wa ni. Láti ìlú lọ́hùn. Bẹ́ẹ̀ni àwọn tí ó wà lábẹ́kúta á sọ fún ọ̀tá ará Abẹ́òkúta rèé o Èkó ni o. Ayọ̀ tí kálukú. Ìwọ̀n kó wá gbé bí màmá mi ṣe ṣe nìyẹn. Ifun ìyá mi ni àwọn èèyàn rò pé ó bí ọkọ mi. Torí nígbà tí kò sí kàn bá pè wọ́n ni màá mi ó yá ẹ fún mi ní 50 naira mo fẹ́ ra nǹkan mọ́ lè yá fún un. Ọ̀dọ̀ mi ló wà níbí ìbàjẹ́ ní 206. Wọ́n sọ fún mi pé àwọn ò fẹ́ kú sílé àná. Bàtàrà ti ń sọ̀rọ̀ fún wọn. Bẹ́ẹ̀ni wọ́n lọ pé tẹ́gbọ́láyà àtijọ́ wa ní ọgbọ́pọ̀ ẹ̀gbà ojú wíńdò wọ́n máa bú àwọn wípé ẹ̀yìn onírànà ó lè ilé àná lọ kú sí. Nígbà pé àwọn tó kù báyìí ni mọ́mí mi sọ. Ara ti ń sọ̀rọ̀ fún màmá. Àwọn tó kù bá wá àjọpàdé nínú ilé ń bí ìbàdàn náà ni nígbà tó bá fẹ́ wọ́n bá ti kọjá sọ́dọ̀ ọkùnrin púpọ̀ tó rọ́pò púpọ̀ láàrin wọ́n bá kọjá sọ́dọ̀ ẹ̀. Àwọn ni eléyìí tó ń ṣe fún gbogbo yín yẹn. Obìnrin yẹn ló ń ṣe fún gbogbo wa o. Obìnrin yẹn ṣì wà o wọ́n ti lé ní 80 wa. Ọlá jẹ́ kán túbọ̀ pẹ́. Wọ́n bá fi kọjá sọ́dọ̀ ọkùnrin tẹ́ pọ́ mọ́ ọkùnrin. Bẹ́ẹ̀ni. Wọ́n bá kọjá sọ́dọ̀ ẹ̀. Nígbà tó kọjá sọ́dọ̀ ẹ̀ tí mo ní kí n lọ wò wọ́n lè ní ìsọ̀rọ̀. Wọ́n lè ṣàìsàn. Wọ́n ò sọ̀rọ̀ mọ́. Àìsàn tó ń ṣe wọ́n bá ti jẹ wọ́n rẹ̀ pé bóyá wọ́n fẹ́ àìsàn àgbà nìyẹn àìsàn àgbà ni Ọlọ́run ó forí jì wọ́n yóò sì mú èpè burúkú kò lójú wọn. Àwa náà ó dàgbà àdògbò ọmọ náà ni ó sì wá gbà tá a bá dàgbà. Màmá abẹ́kẹ́ ṣàdúrà fún àwọn ọmọ yín àtọmọ ọmọ torí ẹ ti di ga ní o ẹ ti di ga má báyìí. Àdúrà mi fún gbogbo ọmọ ayé yín á túbà á tù ṣe. Àmín.
ẹ wá ní pàdé aṣẹ́ni lórí ẹni tí ó máa da òpó ayé yín rú ẹ ní pàdé. Àmín. Ọlọ́run á wá ya gbogbo ọmọ á yà wọ́n ya ẹlẹ́tàn ọ̀rẹ́. Àmín. Gbogbo àwọn ọ̀tá tó ń farahàn bí ọ̀rẹ́ Ọlọ́run á yà wọ́n. Àmín o. Àmín. Ẹ jọ̀wọ́ ayé yín fún Ọlọ́run lótìtọ́ àti òdodo. Àmín. Ẹ wá ní kánjú wá owó tó ẹni bá kánjú wá á kánjú lọ. Ẹ ní kánjú rèwà lè àṣà. Àmín. Ògo yín á búyọ o. Ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín ẹnì kankan. Àmín. Gbogbo ọmọ pátápátá ni mò ń súre fún. Ògo yín á búyọ o. Àmín. Ẹ ṣe rere láyé yín. Àmín. Ẹ wá ní bá ẹlẹ́tàn pàdé o. Àmín o. Àmín o. Ní eléyìí tí ò tí ì márì nínú wọn. Ẹ ní ṣì àwọn tí ò tí ì márì. Tẹ́ ẹ̀ tí ì lọ́kọ tẹ́ ẹ̀ tí ì láya. Ẹ ní gbé egun eléegun. Àmín o. Ẹ ní gbáya ẹ láya. Àmín. Egungun nínú egun yín ẹ̀rọ Ọlọ́run máa yọ̀ fún yín o. Àmín. 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 Oore ọ̀fẹ́ tẹ́ fi máa gba àdúrà àgbàyọrí tẹ́ fi máa mọ ìfẹ́ Ọlọ́run fún ìgbéyàwó Ọlọ́run á fi fún yín. Àmín. Ọ̀rẹ́ yín Ọlọ́run máa yọ̀ fún yín. Àmín. Gbogbo ẹ̀yin ọmọ lọ́kùnrin lóbìnrin ẹ ṣe rere o. Àmín o. Àrídùnnú lẹ máa jẹ́ fáwọn òbí yín o. Àmín. Ẹ ò ní jẹ́ ohun ìbànújẹ́ o. Màmá ṣàdúrà fẹ́yìn náà o. Gbogbo yín mo ń gbàdúrà fún o. Ẹ ò wá ní ṣubú dànù lórúkọ Jésù. Àmín. Ẹ̀mí ìgbéraga kò ní wọnú ayé yín o. Àmín. Ẹ jọ̀wọ́ ayé yín fún Ọlọ́run lótìtọ́ àti lódodo. Àmín. Ẹgbẹ́kẹ́gbẹ́ Ọlọ́run á yà yín yà wọ́n o. Àmín. Á dára fún yín o. Àmín. Ẹgbẹ́yìn àwọn arúgbó yín o. Àmín. Àwọn tèmi náà àgbẹ̀yìn yín o. Àmín. A ti mọ ìbẹ̀rẹ̀ ayé yín a ò ní mọ òpin ẹ̀ o. Àmín o. Á dára fún gbogbo ilé ológo lọ́run Ọlọ́run á mú gbogbo wa dé bẹ́ẹ̀ o. Àmín o. Ọlọ́run á jogún ẹ̀ fún gbogbo wa. Àmín o. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Àwọn ti ṣàdúrà fún yín, wọ́n ṣàdúrà fún àwọn, wọ́n ṣàdúrà fara wọn. Torí ẹni tó bá ti ṣàdúrà fún ọmọ àárọ̀ ẹ̀ náà ló ṣàdúrà fún. Tọ́ àmọ́ àdúrà tẹ̀ ṣe Ọlọ́run ó gbà á. Ọlọ́run ò ní dàdúrà láyà. Màmá ẹ ṣàdúrà fún ilẹ̀ Yorùbá kẹ́ sì ṣàdúrà fún Nàìjíríà náà lápapọ̀. Ilẹ̀ Yorùbá ẹ̀mí ìṣọ̀kan ẹ̀mí ìfẹ́ Ọlọ́run á jogún ẹ̀ fún wa. Àmín. Ọlọ́run á ṣe wá ní òṣùṣù ọwọ̀ ní ilẹ̀ Yorùbá o. Àmín. Orílẹ̀-èdè Nàìjíríà kò ní dàrú o. Àmín. A ò ní rògbòn àrírí wàhálà o. Àmín. Àwọn ẹni bí ọkọ̀ Ọlọ́run tó máa darí àlééfà orílẹ̀-èdè yìí Ọlọ́run á yàn fún wa o. Àmín. Nígbà tí gbogbo ẹ̀ bá tù tó bá ṣẹ kálàáfíà ìjọba lórílẹ̀-èdè yìí wọn ò ní wá wa tì. Àmín. Wọn ò ní fẹ́ jẹ́ ẹnikẹ́ni ṣe ètùtù fún ìràpadà orílẹ̀-èdè lórúkọ Jésù. Àmín. Ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí Ọlọ́run á bá wa dá sí i. Àmín. Ọlọ́run á bá wa tukọ̀ orílẹ̀-èdè dé ibi ayọ̀ o. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí o. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àmín. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lọ́dún màmá yìí. Éèjì mi 73 ọ̀rọ̀ tí 73. Màmá ní èjì àwọn 73. Rí pé àgbà ń tara màmá. Màmá kàn rí ṣékéṣéké ni màmá ti dàgbà o. Ìwọ náà lóra ẹ dáadáa. Kọjọ́ alẹ́ ẹ̀tẹ̀ náà lè dá. Nítorí ẹ̀rí tí wọ́n ṣe rí fún ọkùnrin tí bá lọ́jú. Ohun tí ojú ológun bá rí ẹ̀ sọ ṣàpá lọ́jú. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ó sì ẹni Ọlọ́run dá ẹ mọ̀. Àtọ̀rọ̀ ìwé lọ́jọ́ sí mo ti gbé ẹ sọ́nù. Mo rò pé ẹ gbádùn màmá dáadáa. Èmi kọ́gbọ́n tó pọ̀ lára màmá. Ṣé ìwọ náà kọ́gbọ́n lára wọn? Màmá àwọn fáwọn ní bọ́sikọ́nà méjì. Àwọn sì ń lò ó, wọ́n sì ń lò dáadáa. Èèyàn dáadáa yóò pàdé ẹni dáadáa báyìí. Wọ́n náà wọ́n tún pàdé èèyàn dáadáa nígbà táwọn wọlé ìwé tó ṣùgbọ́n àwọn. Irú ẹgbẹ́ wo ni wọ́n fẹ́ fojú lẹ̀ mú ńgbà tí wọ́n náà wọlé ìwé àbí ńgbà tí wọ́n wà nílé ìwé? Ṣé kò ń ṣe àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tó máa ń ba ìwà rere jẹ́ ni? Ìgbà tí ìwọ wọlé ìwé ló bẹ̀rẹ̀ sí ní wọ ṣòkòtò ńgbà ṣòkòtò tí ó wọ̀ ńgbà tó wà nílé. Nítorí ògo ni o. Nítorí ògo ni. Àwọn nǹkan tí wo kì í ṣe ńgbà tó wà nílé ìgbà tó délé ìwé ló bẹ̀rẹ̀ sí ní ṣe kò mà dáa. Nítorí ògo ni.
orúkọ rere wọn ló sàn ju wúrà àti fàdákà lọ. Nítorí ògo ni òun tójú olóko bá rí o. Nítorí ògo ni àìmọye màmá ẹ ṣeun púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín o àgbáyé adalẹ̀ ẹ̀ túbọ̀ pẹ́ jù báyìí lọ. Ó ṣe o. ẹ ní kánjú kú o màmá ẹ ní sáré kú o tó pè ọ́. ìròyìn ayọ̀ ẹ kò ní wọ́n lọ́ọ̀dẹ́ yín. Àìmọye iná tó A máa dùn o. àmì màmá Ọlọ́run tó rọ àwọn tìṣáájú lọ́wọ́, á ràn ẹ́ lọ́wọ́. àmì màmá Á sọ àgbègbè ẹ di ńlá o. àmì o Àkó kìkì ẹ̀ fún rere àmì lágbára àmì Ọlọ́run. àmì màmá. Àdàbí Ọlọ́run kò sí lórí ìtẹ̀kọ́. Àwọn tọ́ ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé tẹ́ ẹ bá wa wo ètò tèmi adúpẹ́ lọ́wọ́ yín o àní ríra wa banújẹ́ a máa ríra wa dùnnú ni títí ọjọ́ mi ọjọ́ rẹ̀ tààtún láǹfààní àti gbàdé ara wa lórí ètò yìí Kọ́láwọlé Àjàlá ló kọ mi ẹ má gbàgbé èmi lára ọba ọba mòdé ọmọ tagbátá ọmọ kóró ọmọ lẹ̀kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò má jà á kọ́mọdé ọba má pẹ̀yọ ká lè jọ máa péjú bọ̀ kóró wa ní gbogbo ọgbà lọ́ba títí ọjọ́ mi ọjọ́ rẹ̀ tààtún láǹfààní láti pàdé ara wa lórí ètò yìí Àjàlá Kọ́láwọlé lèmi jẹ́ o mi ò ní fi yín ṣàwátì lágbára Ọlọ́run ọ̀bẹ Elédùmarè ó dìgbà kan náà. Wa ẹ ò ní kánjú kú, ẹ ò ní sáré kú, ẹ ò ní fojú sunkún ọmọ o, oúnjẹ ọmọ ò ní kóró lẹ́nu yín o, ẹ ò ní gbókèrè bànújẹ́, ẹ ò túbọ̀ pẹ́ fún wa o, báwo láyé ṣe rí nígbà tí ò lè tó.